الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وسلم. Ọlọ́run ọba dúpẹ́ fún ọ látara ìrìnjẹ èyí tó ṣe fún wa àtòrè tó gbélé wa lọ́wọ́ látara ìtọ́sọ́nà èyí tó ṣe alukọ̀ránù ní atọ́nà wa ó ṣe aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad ó ṣe ní olùfinimànà bóore bá ń bẹ nínú kankan kò sí tí òjú wa níwèé nínú oore báburú bá ń bẹ nínú kankan kò sí tànábì tí ò lé wa kúrò níbẹ̀. Ọlọ́run fi òjíṣẹ́ yìí ó fi ránṣẹ́ sí wa lásìkò tí òjíṣẹ́ tó ti dánlẹ̀. Ọlọ́run wá mú ànábì Muhammad wá ó ní kó wá pàǹtí ń ṣe ọ̀nàánù ó ní ó wá dájọ́ lé lórí kọ́mọ́sì tí ń jọ́nà àánú mọ́ ó ní kí ànábì wa Muhammad kó wáyé òkùnkùn táyé tí ń gbénú rẹ̀ ó ní kó tàn mọ́lẹ̀ fún wa. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wálé ayé láti wájú wa níwèé gbogbo nǹkan èyí tẹ́nìkọ̀ọ̀kan wa eléyìí tá a lè ṣe tá a lè fi rójú rẹ̀ Ọlọ́run ẹ̀sìn wa ibo láti mú ọ̀nà wo lágbà máa lò ó ojú wa níwèé ẹ̀ Ọlọ́run fún lálẹ́ Qur'an Ọlọ́run tún wá fún nírú ẹ̀ tó tún dàbí Qur'an ó fi lè lọ́wọ́ ohun tó dàbí al-Qur'an náà ni sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ọ̀rọ̀ tí àwọn sahaba ridwanullahi ta'ala alayhim tí wọ́n fi túmọ̀ al-Qur'an tí wọ́n fi túmọ̀ hadithi Ànábì wa Muhammad àtàwọn ọ̀rọ̀ èyí tí ń lọ níbàámu ohun tí al-Qur'an mú wá àti tí àwọn sahabi Ànábì tí wọ́n lò inú èyí tí àwọn ìmáàmù wa àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn eléyìí tí wọ́n jú wa níwèé tọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tọ́pọ̀ lójúpọ̀nà wípé àwọn ìlànà yìí òun ni mùsùlùmí dúró lé lórí ìlànà yìí òun ni mùsùlùmí tọ̀ sunna Ànábì wa Muhammad òun ló gbọ́dọ̀ jẹ́ àkọ́mọ̀nà mùsùlùmí èyí tí bá ń retí ọ̀la láyé nìyí títún retí ọ̀la lọ́jọ́ gbìndé alkiyama gbogbo nǹkan tó bá yàtọ̀ sí yìí èyí tí ń jẹ́ àdálẹ̀ kádàálẹ̀ tàbí èyí tí ń jẹ́ ọ̀nà àánú mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí. Qul in kuntum tuhibbuna Allah Ọlọ́run rẹ̀ ànábì sọ fáwọn èèyàn tó bá jẹ́ pé lótìtọ́ òun lẹ bá fẹ́ràn Ọlọ́run tọ́kàtọ́kà tí èsè ń tẹ́ jẹlẹ̀ ń wá fattabi'uni ànábì lémi Ọlọ́run ní ká ẹ tẹ̀lé o ẹ tẹ̀lé mi pẹ̀lú tí mo mú wá fún yín yuhibbukumullah èrèǹjẹ tẹ́ẹ̀rí ń bẹ̀ tẹ́ ẹ bá gbé ẹsẹ̀ kọjá tí mo fi lélẹ̀ fún yín ẹ jèrè fi Ọlọ́run kí lèmi àtẹ̀yìn wá láyé iwájú kọ́ ló wọ́n fẹ́ràn wa lọ láàrin ara wa gan méjìlá wa náà méèyàn méjìlá èèyàn láyé èèyàn ò pé mẹ́ta ẹni afẹ́ ẹni ọ̀fẹ́ ni èèyàn ti tán bẹ́ẹ̀ wọn bá ní kí èèyàn gan tó wá jèrè fẹ́ tọ́ lọ́hùn gbogbo ayé gbogbo ẹni tí ń bẹ láyé lọ́lọ́hùn ó pè ọmọ fẹ́ràn rẹ̀ kọ̀ wá síbi tá a ti lè rí fi Ọlọ́hun táyọ̀ ìtẹ̀lé tọ́lọ́hun àti ti Ànábì wa Muhammad bá a bá rí fi Ọlọ́hun tán nínú ìtẹ̀lé súnà Ànábì Muhammad yaghfir lakum dhunubakum Allahu akbar èrèjẹ́ wo ló tẹ́lẹ̀ yìí Ọlọ́run lémi Ọlọ́run ṣe tán gbogbo ẹ̀ṣẹ̀ yín tẹ́ ẹ ti ṣẹ̀ ń darí rẹ̀ jìn yín èmi Ọlọ́run ń darí rẹ̀ jìn yín níbòmíì Ọlọ́run tún sọ fún wa nínú èrèjẹ́ tí ń bẹ níbi bí ẹsẹ̀ wa tẹ̀lé súnà Ànábì wa Muhammad Ọlọ́run ní wa in tuti'uhu tẹ́ ẹ bá jẹ́ni tó lè tẹ̀lé Ànábì ẹ̀ ń tẹ̀lé lórí tó mú wá ẹ̀ jẹ́ kí fẹ́ẹ́ nu ọ darí yín ẹ̀ sọ pé yín náà ní nǹkan kan lọ́dọ̀ tó dáa kódà kan tí ẹ̀ fẹ́ dáa bí tẹ́ ẹ̀ bá tún kó tún dáa tayọ ohun tí Ànábì wa Muhammad mú wá Ọlọ́run ní tẹ́ ẹ bá lè tẹ̀lé tẹ́ ẹ̀ gbára lé nǹkan míì ju súnà rẹ̀ lọ àtàdù ẹ ti mọ̀nà Ọlọ́run mọ́sálá ìsẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́ni tí ó mọ̀nà kò síbi tí mọ̀nà wọ́n wà ju bí ìtẹ̀lé àti ìdúrí mọ́ ohun tí Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tó fi lélẹ̀ fún wa eléyìí dọ̀rọ̀ yẹn fún wa kò síyèméjì kò síyàn jíjà níbi kágbà wípé ohun tá a rí lọ́dún èèyàn tá a fi pè ní mùsùlùmí òun ni kalimatu la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam
ìgbà gbólóhùn ìjọkan ṣoṣo Ọlọ́run gbọ́ àti ìgbà wípé ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni. Ìrẹ́ ọmọ ìyá mi tó ń gbọ́ mi, ìgbà gbólóhùn ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run ànábì kèdòdodo lọ́dọ̀ rẹ tó bá lè dúrí mọ́ súnà rẹ̀, torí ohun tí ṣàádẹ́tò anna Muhammadan Rasulullah, ìjẹ́rìí wípé ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ìtí ń kónú fún wa òun náà ni ta'atu, òun ni ká tẹ̀lé ànábì òjíṣẹ́ Ọlọ́run ni, òjíṣẹ́ mi ni, ọ̀tẹ̀lé tó mú wá ọ̀gbàgbọ́ òtí ìmọ̀ lójíṣẹ́, ó dìgbà ọba tó tẹ̀lé tọkàntọkàn tó ń súnmọ́ Ọlọ́run pẹ̀lú tánàbì tó fi lélẹ̀ fún wa nínú ẹ̀sìn tí ọba ti jẹ́lẹ̀ yìí gbogbo tó ń pè ní ìtẹ̀lé tàbẹ́sìn yìí káànà ti mardudatan yóò di nǹkan tó jẹ́ pé wọ́n dà padà sí ọ. Ọlọ́run sọ fún wa láàyè ibì kan, Ọlọ́run ní am lahum shuraka, Ọlọ́run ní sẹ́ẹ̀ tún ní àwọn shuraka akẹgbẹ́ fún ànábì, ẹlẹ́ni tó dàbí ànábì nínú kágbọ́ ìmísí Ọlọ́run pé ntọ́lọ́run fẹ́ rèé ntọ́fìrán ni rèé, sẹ́ẹ̀ tún lẹ́nìkan shuraka tó dàbí ànábì shara'u lahum minad-din, tá a sọ pé òun ló ń ṣe àfilélẹ̀ òfin ẹ̀sìn fún yín tí súnà rẹ̀ òfin bá yín lára mu. Ma lam ya'dhan bi'illah, ìtọ́lọ́wọ̀n ọ̀fọwọ́ sí tí ó yọ̀ǹda rẹ̀ fún yín sẹ́ẹ̀ni ni. Eléyìí ni fi ń yẹ́nì kọ̀ọ̀kan wa pé kọ̀tọ́ fẹ́ni tá a bá pè ní mùsùlùmí kó sọ wípé kíní kẹtùgbà wọn láàyè láti tẹ̀lé nínú ìtẹ̀lé tí ó mú sépa súnà tí ànábì wa Muhammad èyí tó fi lélẹ̀ fún wa. Eléyìí ló mú kẹrin náà wá síwájú wa Imam Ahmad kọ́lọ́nkọ́ba ní kẹ́ ó ní ajibtu li qawmi, èèmọ̀ sẹ́mi fún àwọn èèyàn kan arafuli istinad tí wọ́n ma istinad ìgbáralé ọ̀rọ̀ ànábì pébi tó ti wáre wọ́n sì àtà ọ̀rọ̀ tánàbí sọ ibi tó gbà wá ọlọ́láàfíà yadhabuna ila ra'i Sufyan tí wọ́n wà fi tánàbí sọ tí wọ́n fi ilẹ̀ tí wọ́n sọ wípé àáfàá kan bí Imamu Sufyanu òun làáfàá wa Ahmadu fi ṣàpèjúwe tí wọ́n pò tún lọ́rọ̀. Irú ọ̀rọ̀ wo lọ̀rọ̀ ọ̀hún tí ó tún lè dá tí mùsùlùmí lè tẹ̀lé lẹ́yìn ọ̀rọ̀ èyí tẹ́síwájú ẹ̀dá tó fi lélẹ̀ tá a sì rí ìgbáralé àrí ìgbáratì rẹ̀ àrípé ntọ́lá làáfíà ni kò sọ̀rọ̀ míì má. òun Ọlọ́hun subhanahu wa ta'ala òun ló fi ń sọ fẹ́ni kọ̀ọ̀kan wa pé falyahdhar alladhina yukhalifuna an amri, ẹ lọ ṣọ́ra gbogbo ẹni tí bá ń yapa ohun tí ànábì wa Muhammad tó fi lélẹ̀ tọ́lọ́nà mi lò wọ́n máa tọ̀ kọ́ lọ kí ìsára o. nítorí tó ọba tí ń rí ọ̀nà yìí an tusibahum fìtínà, ohun tí kò máa retí òun ni fìtínà. Fìtínà ká ojú wípé ó ń dojú ẹ̀sìn rú máwọn èèyàn lọ, fìtínà ni. nígbà ẹ̀sìn bá dojú rú máwọn èèyàn lọ tó ń fi èyí tó rí tó fìfẹ́ inú ẹgbẹ́ kalẹ̀ tó fi ń jọ tànábì tó fi lélẹ̀ fún wa tí wọ́n ń takò tànábì fi lélẹ̀ ó ń dojú ẹ̀sìn rú máwọn èèyàn lọ, ọ̀dá fìtínà lẹ̀ fún wa. aw yusibuhum adhabun alim, nígbà àwọn èèyàn bá ti sin lọ́hùn bọ́ lọ́hùn ṣe fẹ́ kò sí téèyàn ó rí díẹ̀ jù yẹ ẹlẹ́tẹ̀ẹ́ lérò lọ. Fìtínà kò sí fìtínà kan tó tó kéèyàn ó mú nǹkan míì mọ́ ń tọ́lọ̀ fi lélẹ̀ àti ntánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi lélẹ̀ fún wa. nítorí ìdí eléyìí ọ̀dọ̀ owó ẹnì kọ̀ọ̀kan wa ká jìnnà sí gbogbo ohun tó bá jẹ́ àdálẹ̀ kádàálẹ̀ nínú ẹ̀sìn wa yìí, nítorí wípé alibida'u ìta ń pè ládàálẹ̀ kádàálẹ̀ yìí tá a fi ní àjìnà sí kádìrọ̀ mọ́súnà ànábì wa Muhammad nítorí iṣẹ́ tí bídíà ó ṣe nínú ilé ayé mùsùlùmí òníkọ́ bẹ̀sìn jẹ́ mọ́ lọ́wọ́, yóò bẹ̀sìn jẹ́ mọ́ lọ́wọ́, yóò bá ń tí ń ṣe ntánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ fún wa tó ní kádìrọ̀ mọ́ yóò gbádànù lọ́wọ́ rẹ̀. èyí ni wọ́n fi gbà wá nínú ọ̀rọ̀ èyí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa. ó ní mabtada'a qawmun bid'atan, ẹnìkan ò ní sàdálẹ̀ kádàálẹ̀ nkankan nídìí ẹ̀sìn yìí illa naza'a Allahu anhum mina sunnati mithlaha, àfikọ́lọ́hún subhanahu wa ta'ala kọ́ gbarú déédéé ntọ́ dálẹ̀ nínú ẹ̀sìn déédéé irú ẹ̀ kọ́lọ́hún ọgbà dànù lọ́wọ́ ẹ̀ nínú sunnati anabi wa Muhammad. ọlọ́mọ sàrà ìsànú ẹnì kọ̀ọ̀kan wa má ṣe wá lẹ́rú
tó jẹ́ sí wípé àdálẹ̀ kádàálẹ̀ òun ni yóò jọba tàbí ni yóò wù ju ohun tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó fi lélẹ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run ọ̀dọ̀ wa kálukú wa nínú àwọn nǹkan èyí tó mú ẹsẹ̀ àwọn ènìyàn lónìí tó mú jìn sínú àdálẹ̀ kádàálẹ̀ tá à ń sọ yìí àtìfẹ́ ẹnu kò sí nǹkan tóbi ju wípé àyìnfẹ́ gbósùbà ìgbé gbogbo ara lé ntánàbì mú wá tá ń gbà wípé tọ̀ èyí táwọn bàbá wa tí wọ́n ń ṣe èyí tá ń bá ń lẹ̀ òun lásán máa bá lọ ànábì sọ nǹkan kan tí ọba ti ṣe déédéé ń ta bálẹ̀ yìí àní tẹ̀lé ó ti ọ lọ sínú fẹ́núnu àbí fẹ́nú ti ọ lọ síbi ìgbé nǹkan kan kalẹ̀ èyí tó yàtọ̀ sí ntánàbì mú wá tí ó wà á dínà ìrìnjẹ rasulu karim sallallahu alayhi wa sallam nínú àdísì tí Mu'adh ibn Jabal tó gbà wá fún wa ó ní iyyakum wa mabtudi'a ọ̀dọ̀ wọ̀nyí ẹ jìnà sí gbogbo ohun tí wọ́n bá dálẹ̀ ládàálẹ̀ kálálẹ̀ fa inna mabtudi'a dalala torí gbogbo ohun tí wọ́n bá dálẹ̀ ládàálẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ojú ọ̀nà àánú ni o ojú ọ̀nà àánú ni ọlọ́run mọ́sálá ìsáàdù ẹni kọ̀ọ̀kan wa àdálẹ̀ kádàálẹ̀ tá à ń sọ fún wa pé ká jìnà sí yìí aburú tí ń bẹ ń bẹ ó la fi rán sọ lórí rẹ̀ nínú aburú èyí tí àdálẹ̀ kádàálẹ̀ tó lè mú wá sínú sẹ̀mí ayé mùsùlùmí yóò gbẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn àlàáfíà tó jẹ́ ẹ̀sìn òdodo yóò gbájúmù lọ́wọ́ rẹ̀ yóò wá fi àdálẹ̀ kádàálẹ̀ yóò fi rọ́pò rẹ̀ fún. ẹlẹ́kejì nínú àwọn nǹkan eléyìí tí àdálẹ̀ kádàálẹ̀ lè mú wá láburú nínú sẹ̀mí ayé mùsùlùmí ni wípé aládàálẹ̀ kádàálẹ̀ kò ní gbàǹtọ́ dálẹ̀ lọ́wọ́ ara rẹ̀ kó gbà lẹ́sìn àfi kó gbà wípé ìtí ń jẹ́sìn kan kò pé àdínkù bẹ́ẹ̀ òun lọ́wọ́ àgbà pé tó ń gbé kalẹ̀ yìí òun lòun ò fi complete ẹ̀ ọlọ́wọ́n ọba àlekí ọládẹ̀ tí jó yé wa pé òun ti pé ẹ̀sìn wa fún wa òfin ẹ̀sìn ó ti pé àyè ọ̀gbẹ́ni kankan kó tún lè sọ wípé òun ní kankan tó wo ó fi kún ní tí ó bá jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn tàná kò lè jẹ́sìn lọ́dọ̀ àwa tòní ọ̀dọ̀ wa gbogbo àwa mùsùlùmí gbogbo ohun tá a bá fẹ́ fi sin ọlọ́run gbé lórí ṣègbéléwọ̀n rẹ̀ sọ́sẹ̀ dédé tí ànábì tó mú wá fún wa ó ṣe dédé táwọn sàhábà ridwanullahi ta'ala alayhim tí wọ́n ṣe nígbà ní nǹkan yẹn ní ọjà àtẹ́wọ́gbà fún wa níwájú ọlọ́run ọlọ́run mọ́sálá ìṣàánú wa fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tí òrè ọlọ́run àti ànábì rẹ̀ tó fi lélẹ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run allahumma salli ala muhammadin wa ala ali muhammadin wa sahbihi wa sallim. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله